to sustain life from my own definition. Because life, I extract energy ni. I extract energy ni, and in the vacuum, in the mathematics of space, the space is in equilibrium. Gbogbo activities àwọn èèyàn nínú ẹ̀ extract energy ni, something has to balance it up. Ṣé nǹkan tí mo sọ yé yín? So àwọn activities tá à ń ṣe yẹn to whatever it is, bóyá ní ọ̀nà òyìnbó ni, bóyá ní ọ̀nà tí ọ̀dà àwọn èèyàn dúdú náà ni, or specifically act pé àwọn èèyàn tó dẹ̀ cover gbogbo race, kò sí èèyàn kankan tí ò ń jẹun, àwọn ẹranko gan ń jẹun. Ẹ tẹ̀ wonder, ẹ start láti wonder kí ló dé táwọn ẹranko ṣe ń jẹun táwa náà ṣe ń jẹun. À ń rú ẹbọ ni, a fi ń balance energy tá à ń extract láti sustain life. The moment tá bá ti stop láti máa jẹun tẹ́ ẹ̀ rú ẹbọ yẹn mọ́, ẹ máa kú. It's just basic. So ẹbọ rúrú is anything tí human beings ń engage in láti sustain life, tí life wọn ò fi ní extinct. Ẹ rúbọ nìyẹn because ẹ ń try láti balance energy tẹ́ extract out of nature in order for your life to continue. Ẹbọ rúrú nìyẹn basically. So human being ò lè exist tẹ́ ẹ bá rúbọ. Ènìyàn ò lè ayé láì rúbọ. Ẹ lè exist, there can be no life tẹ́ ẹ bá rúbọ. Gbogbo activities tẹ́ ẹ engage yẹn ẹ láti compensate for it in nature. Ẹbọ dẹ̀ni àwọn ancestor wa ìlànà ti Yorùbá, ẹbọ rúrú. Òun ló ṣe jẹ́ pé tẹ́ bá lọ wo process ẹbọ ìlànà Yorùbá yẹn, everything tí ẹnu ń jẹ òun náà fi ń rúbọ. Everything, epo ẹnu ń jẹ, ẹ̀kọ, ẹyin, gbogbo eku, ẹja, gbogbo ẹ̀ náà là ń jẹ. Ṣé yín gbogbo nǹkan tó fi ń rúbọ yẹn pátápátá nǹkan tẹ́nu ń jẹ tá a kàn ń sè, that's the only difference. I offer fún nature àtàwọn ancestors wa in the raw form. Àwọn míì dẹ̀ wà tó máa ń sè àṣejẹ nǹkan kan, àwọn yẹn wọ́n máa prepare yàtọ̀. Ṣé yín tó máa fẹ́ ṣe bóyá iṣẹ́ fáfúnyàn nǹkan kan bẹ́ẹ̀ tó fẹ́ fi extract energy kan, wọ́n máa tún prepare yàtọ̀. Èyí tó ń sè wà ń bẹ̀ tó yẹ pé bí oúnjẹ gan ni. So all these activities, ìrúbọ nìyẹn, nǹkan tó ń jẹ́ ìrúbọ nìyẹn. Bàbá ẹ̀dá mo fẹ́ béèrè kan lọ́wọ́ yín. Yes sir. Ṣé oníran ẹbọ kan náà ló wà àbí ẹbọ póríṣiríṣi? Àbí ẹbọ lẹbọ ń jẹ́? Ẹbọ póríṣiríṣi, but at the end of the day ẹbọ lẹbọ ń jẹ́. Ẹ̀yin lè máa ṣe in a different form ní ìlànà àti ìṣẹ̀ṣẹ̀ tí yín. Kàwáàfù mùsùlùmí ṣèyí kí wà lẹ́yìn náà, ustaz wà ní nílé kéwú. Gbogbo tàwáàfù táwọn lárúbáwá ń lọ yẹn ṣebí ṣẹ̀ṣẹ̀ wọn ni. Ẹbọ rúrú tó bá lọ́wọ́ àwọn èèyàn wọn bọ́n ṣe ń rúbọ wọn. Ipe tó bá pààyàn ó wà ní Al-Qur'an bẹ́ẹ̀ àbí tẹ̀sí ìdẹ̀ ni bàbá mi. Ipe tó bá pààyàn fáwọn lárúbáwá tó bá ti lọ tàwáàfù, Allah ti dárí ẹ̀ṣẹ̀ jẹ́ náà, ṣé ọmọ pa ni? Bẹ́ẹ̀ni. So kí ni ẹ fi yàtọ̀ sẹ́bọ rúrú? Ṣèbọn rúbọ fàlà nìyẹn. Wọ́n rúbọ fàlà ní ìgbàgbọ́ tí wọ́n o tọ́ dẹ̀ ṣe ba lọ́wọ́ tọ́ ti ń ṣe àwọn bàbá wa MS bàbá ti kà á fún wa so many times tọ́ ti ń tàwáàfù kí wọ́n tó bí baba ńlá kú baba ńlá pọ̀rímọ̀pọ̀pọ̀ ànábì. Àwọn onímọ̀ bàbá mi ẹ̀dá mò ń gbádùn yín. Wọ́n ti ń tàwáàfù. Ẹ máa gbọ́ bàbá ẹ̀dá tá a máa fẹ́ sọ̀rọ̀ wọ́n ní àwọn kan lẹ́lẹ́bọ àwọn kan ìṣẹ̀lẹ̀bọ. In tó wá bí béèrè yẹn ni pé nínú ayé tá a wà yìí iṣẹ́ nìkan lè dá wà láì ṣe sacrifice nínú ayé láì ṣe bọ̀. Life ò lè exist, life generally tó bá àwọn òyìnbó wọ́n ń jẹun. Mo tún sọ fún yín medically gan táwọn doctor tó bá ti confirm pé ẹni tó sùn yìí o ẹ lè fún ní oúnjẹ ẹ lè fún lómi mọ́ kò ní wọlé whatever tí ò bá ṣẹlẹ̀ sí èmi ọmọ ọkọ tó fẹ́. Drip ò ṣiṣẹ́ lára ẹ̀ mọ́. Drip ò lè wọlé, omi ò ní ẹ lè ẹni yìí o oúnjẹ o omi o kò lè wọlé sí lára mọ́. Ọjọ́ ọkú ẹ̀ náà máa kà fún yín. Ìjọba nǹkan tó máa sọ fún yín nẹ́ẹ̀sì ni pé ìjọba ẹ̀ ló lè lò based on states tó wà. Mr. Olúwaṣẹ́gun ẹ fún àṣẹjú díẹ̀ ó kù díẹ̀ ó yá à ń gbọ́ yín bàbá ẹ̀dá ọ̀dọ̀ yín náà là ń gbọ́ sí. So oúnjẹ yẹn even lọ́dọ̀ àwọn bàbá mi Adélékè káàbọ̀ Ifá orí mi rè o. Àwọn Adélékè káàbọ̀ tó bá lè ka àwọn fáì fún wa because èmi ti ṣe research débẹ̀ mo ti bi àwọn babaláwo rí ni
dáadáa òun mo ṣe ń sọ̀rọ̀ yìí. So àwọn ọfà kan wà tó sọ specifically wípé in medical terms ní traditional herbal kìíní wa tẹ́ bá pèèyàn bóyá wọ́n pèèyàn látòkè òkun nǹkan kan tẹ́ pé traditionalist pé èèyàn kan wà lójú kún nǹkan tó máa kọ́kọ́ béèrè ní pé ṣẹ́ni yẹn sì ń jẹun ṣó dẹ̀ ń yàgbẹ́. Bàbá mi Adélékè ẹ̀jẹ̀ má bínú ẹ confirm nǹkan tí mo sọ yìí wọ́n á kọ́kọ́ béèrè ṣẹ́ni yẹn sì ń jẹun ṣó sì ń yàgbẹ́. Tó bá ti já síbẹ̀ yẹn ó ti já sí pé wọ́n lè treat ẹ̀ nìyẹn. Bọ̀ tó bá ti di pé ẹni yẹn ò jẹun mọ́ kò yàgbẹ́ mọ́ wẹ́ kò sí nǹkan tí àwọn bàbá wa ò lè ṣe. Agbára nǹkan tí ọgbọ́n ibì kan primary school bòmíì ni ṣé yín so ìyẹn dẹ̀ kù sọ́wọ́ àwọn bàbá wa but the fact that pé ẹni yẹn sì ń jẹun ó sì ń yàgbẹ́ yẹn hope sì wà. So my point is ẹ̀dá o human being o kò lè exist tẹ́ ẹ̀ bá rúbọ is QED gbogbo nǹkan táwọn Lárúbáwá ń ṣe tán package fún wa as Islam ẹ bọ àwọn ancestor wọn ni now bẹ́ẹ̀ mo lọ ẹ̀kan tẹ̀ ti dá mi dúró so gbogbo tawaf à ń sá sàfàmọ́rúwá à ń gba Ramadan ṣe báwọn sábíà gbogbo ẹlẹ́mẹ̀sì bàbá ti kà fún wa náà ìkẹ́ àtọ́là kó máa bá wọn tó ti ń ṣe kó tó bí borí mọ́ pọ́pọ́pọ́ babaláku ànábì tó tẹ̀ tún wá pé 40 years kó tó gba Quran so ẹbọ yẹn kò sí ìran kankan tí ò lẹ́bọ tí wọ́n fọ́ọ̀mù ẹ lè yàtọ̀ but the fact bàbá mi Adélékè máa kọ́ alẹ́kọ̀ọ́ lórí ẹ̀ má ì lọ now à ń gbọ́ yín sà. So ẹbọlẹbọ ń jẹ́ ibi tí mo fẹ́ round up sí nìyẹn káwọn míì náà lè sọ̀rọ̀ ẹbọlẹbọ ń jẹ́. mo ní ọ̀rọ̀ méjì dìmú nínú ọ̀rọ̀ yín ká tó lọ sọ́dọ̀ bàbá Olúwaṣẹ́gun ẹni ẹbọ ni tá a fi ń gbé ẹnájì kan jáde. Bẹ́ẹ̀ni òun ni a fi ń replace energy tá a extract replace energy tó ti lò. tá a extract bẹ́ẹ̀ni to sustain life. Good. If not life yẹn máa kú. Good. Okay mo get point kan bẹ̀ yẹn tó tóbi dáadáa. Mr. Olúwaṣẹ́gun ẹ tán máìkì. ẹ kálẹ́ sà mùsùlùmí ní kìrìsìtẹ́nì ní ewúlẹ̀ wà ń bẹ̀ ṣé ènìyàn lè gbénú ayé láì ṣẹbọ láì rúbọ without sacrifice tó dẹ̀ máa gbénú ayé tó dẹ̀ máa fò tó dẹ̀ máa win. ẹ ṣe oríṣiríṣi ni ọ̀rọ̀ ẹbọ ẹjọ́ kọ́kọ́ sọ̀rọ̀ táwọn kan fi ń pa àwọn kejì wọn lẹ́lẹ́bọ bóyá wọ́n ní lérò wípé àwọn tó ń bọ òrìṣà tí wọn ò bọ táwọn ń bọ ni wọ́n fi ń pè wọ́n lẹ́lẹ́bọ but bí wọ́n bá fẹ́ sọ nípa ẹbọ gan ni a lè pè bóyá bí àdúrà tàbí tẹ́nìkan ń ṣe fún ẹnìkejì rẹ̀ ṣùgbọ́n ibi tí mo sọ pé àwọn ẹbọ yẹn póríṣiríṣi ni pé ẹ mọ̀ pé a máa ń lo ìgbàlà nínú Christendom ó túmọ̀ sí pé ìgbàlà yẹn a máa ń lò pẹ̀lú sacrifice àwọn kan wà tó jẹ́ pé wọ́n jẹ́ bí alágbára bí adéyàn bá lágbára kan lé nìkan nísìnyí bó jẹ́ ó jẹ́ bí láńlọ́ọ̀dù yàn àbẹ́ jẹ́ bí ẹnìkan tó lágbára èèyàn ò fẹ́ ní nǹkan téèyàn máa gbé fún un bí adéyàn fi máa tù lójú tàbí téèyàn fi máa bẹ̀ẹ́ tàbí téèyàn tí ó fi jẹ́ kéèyàn bá ráyé gbé ìyẹn náà a lè pè ní ẹbọ so tá a bá wá sọ fún wa wípé alágbára yẹn tẹ́nìkan bá ti wá bá wa sanwó rẹ̀ ìsan gbèsè náà ó máa ń jẹ́ pé bóyá bí ẹbọ pé ká lè rí ayé gbé tẹ́nìkan bá ti wá bá wa fún tó bá ti wá wa ṣe á sọ wípé a bọ́ lọ́wọ́ ẹnìyẹn a lè máa ní nínú òmìnira so téèyàn bá rí ẹni tó bá tí ó bá lè fira rẹ̀ san gbèsè téèyàn bá jẹ so téèyàn bá lómìnira nínú gbogbo ẹbọ pátápátá láfi nínú ẹ̀sìn Kristi láfi mọ̀ pé Jésù kú ó san gbèsè ó sì sọ wá di òmìnira ló fi jẹ́ pé àwa ò ní ẹbọ kan tá à ń rú sí òrìṣà kankan mọ́ bẹ́ẹ̀ láti fi gbáyé tàbí láti fi jẹ́ kó ràn wá lọ́wọ́ fún kankan nítorí pa ti mọ̀ pé ẹbọ Kristi yẹn a tún wá máa ń pe kinní kan ní ẹ̀ṣẹ̀ a tún máa ń rúbọ pé bóyá ẹ̀ṣẹ̀ pé àmú dáríjì mí o ẹbọ náà nìyẹn náà. ṣé gbogbo kìrìsìtẹ́nì Mr. Olúwaṣẹ́gun ṣé gbogbo kìrìsìtẹ́nì ò ní sacrifice tí wọ́n ń ṣe lónìí lẹ́yìn tí Jésù ti kú fún gbogbo kìrìsìtẹ́nì. lẹ́yìn ikú Jésù kò sí sacrifice ẹran pípa àbóríṣiríṣi àwọn nǹkan ìkan tó kù kò ju pé bóyá tá a bá gbàdúrà. kò sí sacrifice kankan mọ́ fún kìrìsìtẹ́nì lẹ́yìn tí Jésù ti kú. kò sí kankan tí ẹ bá rí ìjọ tí wọ́n bá ní wọ́n lo ẹyẹ ilé àbóríṣi nǹkan gbogbo nǹkan pátá ìranù ní yòókù ẹ̀jẹ̀ Jésù yẹn ni a gbà gẹ́gẹ́ bíi pé ó jẹ́ ìrúbọ fún ẹ̀ṣẹ̀ ẹni tá a sì máa ń rúbọ fún náà ní Ọlọ́run torí pé náà ní supreme being so tẹ́nìkan tí agbára kan bá wá ń disturb wa pé bóyá a lè rúbọ fún àbá wa lọ sọ pé nǹkan kó lè bá a fi wá sílẹ̀ àbí kó lè bá a bá wa bẹ̀bẹ̀. oríṣi ẹbọ mélòó lẹ mọ̀ ta ní. ẹyin náà mo ti ń sọ oríṣiríṣi tó wà yìí ní ìfúnni mo sọ fún yín pé ìkan wà tó jẹ́ pé ẹbọ ẹ̀ṣẹ̀ èèyàn wà tó jẹ́ pé ẹbọ pé bóyá gbàdúrà
àbí oríṣiríṣi àwọn pé a bẹ ènìyàn pé bóyá a bẹ alágbára kan pé kó kúrò lójú ọ̀nà tàbí kó bá wa bẹ nǹkan kan ẹ̀bẹ̀ nìyẹn, oríṣiríṣi àwọn ìrúbọ báwọn. Ṣùgbọ́n nípa pé ká ta ẹ̀jẹ̀ nǹkan kan sílẹ̀ nínú ìṣe Kristi, Jésù ni a máa ń lò torí pé ó la believe pé ó jẹ́ nǹkan tá a lè gbé fún kóhun kó tó bá fẹ́. Jésù ẹ máa gbọ́ sà ǹjẹ́ Jésù sọ nínú Bíbélì pé òun fira àwọn rúbọ fún bàbá òun ni àbíbò ni ẹ̀yin ṣe mọ̀ pé Jésù fira ẹ̀ rúbọ ni. Ẹ̀kẹ́ tá a bá wo inú ìwé Bíbélì nínú ìwé Àìsáyà 53 verse 5 wọ́n ní apá lára nítorí àṣedédé wa nítorí ìrékọjá wa ìnà àlàáfíà rẹ̀ ń bẹ lára rẹ̀. So ikú apá lára torí àìṣedéédé ẹ̀yin èèyàn. Bẹ́ẹ̀ ni. Àbí torí àìṣedéédé baba ńlá baba rẹ̀ tó jẹ́ Ádámù. Jésù wa ti sọ̀rọ̀ ẹbọ ń bẹ̀ yìí. Ẹjọ́ white man yín ní sùúrù ṣàìjọ. Apá lára ẹ máa gbọ́ apá lára torí ẹ̀ṣẹ̀ tiwa ni àbí torí ẹ̀ṣẹ̀ baba ńlá baba rẹ̀ tó jẹ́ Ádámù. No, torí ẹ̀ṣẹ̀ aráyé ni o. Torí ẹ̀ṣẹ̀ aráyé. Ẹ̀ṣẹ̀ wa ni wọ́n lò bẹ́ẹ̀ wọ́n sọ pé ẹ̀ṣẹ̀ ẹni hóró kan. Torí ẹ̀ṣẹ̀ tiwa la ṣe pa Jésù lára. Tábà wo. Ẹjọ́ ẹ̀yin tẹ́ bá mọ̀ nípa Bíbélì ẹ̀yin tẹ́ bá mọ̀ nípa ọ̀rọ̀ tán sọ yẹn béèrè èmi ò mọ̀ pẹ̀lú. Ẹ bá mi bi bàbá wa yẹn pé ẹ̀ṣẹ̀ wo làwọn ṣẹ̀. Ẹ̀yin náà ní kẹ́ béèrè mi ò mọ̀ nípa tán sọ yẹn mo ṣe ní ẹ tó bá mọ̀ nípa Christianity kó tó wálé kó béèrè lórí ẹ̀ apá lára yìí tẹ́mi kàn fẹ́ mọ̀ ni pé ṣé tó fi ẹ̀ṣẹ̀ tiwa ni àbí tó fi ẹ̀ṣẹ̀ wo gangan ni family lineage ti ń ṣẹ̀ ẹni sọ̀rọ̀ bàbá ètò láyé ẹ̀jẹ̀ ẹ̀gẹ́ ìjùwọ̀n díẹ̀. Bàbá mi ẹ fi Bible verse yẹn lẹ̀ èmi àti yín sìn orúkọ yín Olúṣẹ́gun àbí orúkọ tèmi Ẹ̀dá Yorùbá word ní méjèèjì ẹjá fi Bible lẹ̀ as Yorùbá nínú history wa ẹ̀ṣẹ̀ wo gan-an làwọn ancestor wa ṣẹ̀ táwa ṣẹ̀ tá a fi lẹ́tọ̀ọ́ nínú story yìí. Níta fi lẹ́tọ̀ọ́ ń bẹ̀ ni wípé gbogbo wa la bá Ádámù àfi tẹ́ bá ní ìtàn kan tó fi hàn wípé a wá níbòmíì lóko so tẹ́ ẹ bá ti ní ẹni láti gbà bẹ́ẹ̀ mo ti sọ náà nìyẹn. Ok ẹ ṣé bàbá mi ẹ dúró ń bẹ̀ yẹn so mo hand over yín fún bàbá bàbá àṣẹ òrìṣà ti sá lọ bàbá mi ètò láyé ẹ ní sùúrù o bàbá àṣẹ òrìṣà àti bàbá mi Adélékè mo hand over yín fún wọn. nẹ́tíwọ̀kì wọn ni bàbá àṣẹ òrìṣà ẹ jọ tọ́pìkì wa ni pé ṣé èèyàn lè gbénú ayé láì ṣe bọ so ẹni yìí ọ̀rọ̀ tán wá ń sọ òye wa Kristẹni ni wọ́n bóyá wọ́n ní pé kí ni. ṣé èèyàn lè gbénú ayé láì ṣe bọ láì ṣe sacrifice so ẹ lè béèrè lọ́wọ́ ọ̀rọ̀ tán sọ òye wa Mr. Olúwaṣẹ́gun. Nǹkan tó ṣe ni wípé ṣe mọ̀ pé gbogbo àwọn tá a wà bíbà ọ̀jọ̀gbọ́n ni wá so àwọn bàbá wa wọ́n dẹ̀ gbìyànjú tó pọ̀ láti rán wa lọ léèwé láti jẹ́ ká pẹ̀lú ọgbọ́n ìmọ̀ táwa náà rí bá a ṣe rìn àjò káàkiri so tá a bá wà lórí àwọn ìkànnì yìí a máa jọ máa kọ́ra wa lọ́gbọ́n náà ni so nǹkan tí àwọn bàbá wa ń pè ní ẹbọ ìgbà tí àwọn ẹlẹ́sìn dé ó ní wọ́n sọ di nǹkan míì so ẹbọ kìí ṣe nǹkan tí tó jẹ́ pé tẹ́ẹ̀dá bá ti jí láàárọ̀ èèyàn gbọ́dọ̀ mọ̀ ṣe dandan ni téèyàn bá ń ṣe ìwúre béèyàn bóyá omi lásán ni wọ́n ń tálẹ̀ ni bí epo pupa lèèyàn tálẹ̀ ni gbogbo nǹkan kówó kéèyàn ṣe láyé yìí ẹbọ náà ni so ní Ifá ó sọ̀rọ̀ tó pọ̀ nípa rẹ̀ tó kò wá kódà gan tó di pé. bàbá àṣẹ òrìṣà ìjọ ẹ má tí ì lọ bẹ̀ yẹn ẹ kọ́kọ́ dá màá yín lónà. iná mò ń dá wọn ṣẹ́rí àwọn èèyàn kan. no ẹ̀yin ti ń padà sórí topic ẹ má tí ì lọ sórí topic ẹ dá màá yẹn lóhùn pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn ẹ má tí ì padà sórí topic. Adélékè ẹ yé kí n ṣàlàyé nǹkan tó ń ṣẹlẹ̀ fún yín ṣẹ́rí àwọn èèyàn kan wà tẹ́ pé àwa tá à ń wà lórí Black App tá a ti dá mọ̀ a ní láti bá wọn argue wọn máa kẹ́kọ̀ọ́ lára wa ni sọ́mi yé yín so a gbọ́dọ̀ mọ pẹ̀lú ewúra Jésù náà a ti mọ̀ tún a ti mọ̀ sí tabara àwọn ẹlòmíì tó tún ní ìmọ̀ tó fẹ́ fún wa ní omi ọgbọ́n mu a máa kọ́ ìmọ̀ lára wọn so tàbá tí wàá wà lórí ìkànnì tí tá a ti ń sọ̀rọ̀ lọ́gbọ́n ẹ máa jẹ́ kí wọ́n mute kì í sá àwọn tá a lè máa béèrè àwọn ni wọ́n máa béèrè lọ́wọ́ wa máa dá wọn lọ àwọn tó wà nísàlẹ̀ náà àwọn náà máa kọ́ ọgbọ́n kan tàbí méjì látara rẹ̀ sọ̀rọ̀ mi yé yín bàbá tẹ́ ń dákọ̀ yí Olúṣẹ́gun àbíkúrúkọ mọ́ dá wọn mọ̀ bí ẹni mọ̀ wọ́n dáadáa kì í ṣe ní tá a mọ̀ Christianity ni wọ́n so kò dẹ̀ yé wọn follower lásán ni wọn kò yé wọn tó yẹ kò sẹ́ni tí Christianity bá yé a ti mọ̀ pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ so a máa júwọ́ Ọlọ́run fún wọn Ọlọ́run Olódùmarè
a máa júre fún wọn so wọn á dẹ̀ mọ̀ yàtọ̀ láàrin ìtọ́ wà nínú bíbélì yẹn so kò ní kan tó ń tẹ́ Ádámù and Éfù náà. Number one, ẹni tó sọ ìtàn Ádámù and Éfù yẹn báwo ló ṣe jẹ́ báwo ló ṣe sọ kìí ṣe pé ìtàn nígbà tí ayé bẹ̀rẹ̀ ni wọ́n kọ ó lóun gba ìmísí ni that was Moses, right? Òun gba ìmísí ló fi kọ ìtàn Ádámù and Éfù lẹ̀ sọ̀rọ̀ mi yé yín ìgbà tí ọ̀gbẹ́ni náà lẹ́sùn wá dé Ànábì Muhammad ó ní Allah náà fóun di ṣe ìmísí tó ti fún Moses ó tún fún ẹnìkan sọ̀rọ̀ mi yé yín míwàá kí Moses gan wọ́n tó sọ pé kọ ìmísí yẹn sílẹ̀ àwọn kan ti kọ ìwé yẹn already síbì kan tẹ́pọ̀ náà tún gbé láti bẹ̀ ni so àwọn Rome Empire tó jẹ́ tó fẹ́ ṣe ìjọba gbogbo àgbáyé ń gbà yẹn ẹni sùúrù wáyé padà mú tẹjọ mo fẹ́ sọ̀rọ̀ kan ní ẹjọ́ ẹ jẹ́ kí n pa ọ̀rọ̀ mi tí mò ń sọ. ìgbà tí ìwé yẹn dé yí pé Mósè ló kọ ẹni kó tó di pé Muhammad kọ àwọn kan ti kọ kó tó di rí bẹ́ẹ̀ àwọn ẹni sùúrù ẹ jẹ́ kán délẹ̀ náà ẹ jẹ́ kán délẹ̀ ọ̀rọ̀ tẹ́ bá fẹ́ sọ ẹ lè kọ́lẹ̀ ẹ lè jọ́ tiẹ̀ kalẹ̀ sọ ẹ lè bí wọ́n léèrè à ń gbọ́ yín àṣẹ òrìṣà. so gbogbo àwọn nǹkan wọ̀nyí àwa èèyàn dúdú tá a jẹ́ àwa ìsìpẹ́jà àwa Yorùbá a ní ọgbọ́n lórí jù bẹ́ẹ̀ lọ sọ́rọ̀ mi yé yín tí Pásítọ̀ Adébóyè tó bá lóun gba ìmísí kan tó wá kọ ìmísí yẹn sílẹ̀ kí a wá mú ìmísí yẹn ká wá gbé lórí gbogbo ìṣe àti àṣà àwọn bàbá náà bàbá wa kádébóyè wá ní pé tí wọ́n kọ́ dá o ọmọ Abẹ́òkúta ni wọ́n kọ́ dá táyédẹ̀ ti wà tipẹ́tipẹ́ kí Abẹ́òkúta gan tó máa já Abẹ́òkúta òun ni wọ́n ti ń ṣayé sọ́rọ̀ mi yé yín kọ́ wá kọ ìwé yẹn sílẹ̀ kọ́ wá di ọdún káwọn kan máa gbé káàgbé yẹn tí wọ́n kọ́ dálé ayé Abẹ́òkúta ni meanwhile Ilé Ifẹ̀ tí yẹn exist for millions of the years wọ́n tó dá Abẹ́òkúta so ìgbà wo ni ìsẹ̀mí ti wà ìgbà wo ni Mósè rí na nípa Ádámù and Éfù wọn kọ́ dá so kìí ṣe pé ìtàn tó wà kò sí reality ń bẹ it's not a fact so àwọn èèyàn tó kàn gba religion asset ó ní wọ́n ti gbàgbọ́ pé Ádámù and Éfù ni Ọlọ́run kọ́ dá o kò sí nǹkan tó kàn pẹ̀lú Ádámù and Éfù àwa ọmọ bàbá wa àdẹ̀wí tá a ti ń bọ̀ so kò sí any debate kankan nípa Ádámù and Éfù ọ̀nà Ádámù and Éfù so nǹkan tó lè ń pè ní ẹbọ téèyàn bá jí láàárọ̀ tẹ́ bá mú oúnjẹ sẹ́nu ara ẹbọ ni ẹrúbọ ẹnu ni tẹ́ bá rúbọ ẹnu kò sí nǹkan tẹ́ lè ṣe láyé yìí kò sí kankan kò sí gbèsè nǹkan tẹ́ lè gbé láì tí ì jẹun láì tí ì mu so kò sí nǹkan tó kàn wá nígbà kẹ́nìkan máa disvalue ẹbọ ọmọ ẹlẹ́bọ làwa sì ti ń jẹ tipẹ́tipẹ́ ẹbọ wọ́n tẹ̀ fi dálé ayé ẹbọ làwa dẹ̀ tún ṣe dìse kò dẹ̀ sẹ́dá kan tó jí tí ó ní rúbọ so ìbéèrè lẹ béèrè kí lẹ fẹ́ sọ. ẹ̀yin náà rí sí ohun tí mò ń sọ so ohun tí mò ń sọ bẹ́ẹ̀ ni wípé tá a bá ń sọ nípa ẹbọ àwọn iná sọ pé wọ́n ń sọ mọ́ ń rúbọ ẹnu wọ́n ń ṣe oríṣiríṣi nǹkan ṣùgbọ́n ṣé ta là ń rúbọ sí sàn rúbọ sóríṣà ni ní tí wọ́n ń sọ ń bẹ̀ yẹn nìyẹn pé wọ́n ń sọ pé ṣáà lè wà láyé láì rúbọ ṣé rúbọ sóríṣà ni wọ́n ń sọ ní àbí ẹ jẹ́ ká Amadélékè kọ́ mi náà ó dàbí pé àwọn ti pẹ́ nígbà tá a bẹ̀rẹ̀ tọ́pìkì yẹn Amadélékè mo kí gbogbo kọ́ mi náà. mo fẹ́ kí bàbá white father sọ̀rọ̀ white man ní tiẹ̀ rẹ̀ tẹ́tẹ̀lẹ̀ mo kí gbogbo lé mo kí ẹ̀yin ọ̀jọ̀gbọ́n so tí gbogbo wà lórí ètò àwọn àti ẹ̀sìn kéré nǹkan mélòó la fẹ́ sọ tí ẹ̀ ti gbọ́ rí so gẹ́gẹ́ bí àwọn tó tú èdè tí wọ́n tú ẹbọ sí wọ́n tú sí sacrifice ní òde òyìnbó bàbá Olúṣẹ́gun ṣé mo gbà ṣé bẹ́ẹ̀ náà ni àbí. bẹ́ẹ̀ni. all right. mọ́ta là ń rú sí. ẹ má wọrí so now gẹ́gẹ́ bí wọ́n ṣe tú ọ̀rọ̀ yẹn sí sacrifice ṣe rí ká má sọ pé a fẹ́ bú àwọn èèyàn wa but a ní láti máa lo ọpọlọ díẹ̀díẹ̀ ká dẹ̀ máa fi òye náà wọlé ayé yìí I see it more of like a geography tí wọ́n kọ́ wa ní school ká lè study environment wa vicinity wa àti ara wa gan anywhere tẹ́ bá ti wà ibi tẹ́ bá ti wà àyíká yín ẹgbẹ́ ọmọ bó ṣe ń lọ níbi bẹ̀ so nǹkan tí geography kọ́ wa nìyẹn. Now sacrifice tí wọ́n tú sẹ́bọ is just ó dà gẹ́gẹ́ bí in a simple term tá a lè fi tú ó ní is just give and take. nǹkan èmi need the value nǹkan kan kí wọ́n dẹ́dẹ́ fún system ní nǹkan yẹ kí wọ́n náà lè bá rí nǹkan gbà nǹkan tí ẹbọ ń jẹ́ lásán náà nìyẹn so bàbá wa tó dẹ̀ sọ̀rọ̀ bàbá wa àwa ní system ẹ ṣe sùúrù bàbá wa Sura UNICEF tí wọ́n sọ̀rọ̀ ẹ máa rí pé wọ́n sọ pé tí ẹ bá ti rúbọ ẹnu gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ní ìlànà tí táwọn gbégbá yẹ so
ó túmọ̀ sí pé tẹ́ ẹ bá fẹ́ jẹ́ kí body system yín kó ṣiṣẹ́ ẹ gbọ́dọ̀ fi nǹkan síkùn so kẹ́ lè bá lè rí output yẹn ní body tẹ́ fẹ́ fi ṣiṣẹ́ so tẹ́ ẹ bá ti rú ẹbọ ẹnu yẹ so ẹ ní energy kankan so you have given to the system yẹn ní the entire human body so o ti give fún ní nǹkan tó ń fẹ́ so now o náà ní láti fún ẹ ní nǹkan tí wọ́n náà fẹ́ yẹn ní láti lè jẹ́ kí body ẹ kó wà active so kí o lè bá give action yẹn now sacrifice àwọn tó wá tẹ̀síwájú ó jẹ́ nǹkan tó broad tàyányán cause this entire world gẹ́gẹ́ bí bàbá ìdá ṣe sọ ẹbọ ni gbogbo ẹ̀ so tá a bá lọ wò ó bí wọ́n ṣe design ilé ayé náà a máa rí i pé nǹkan tí a tún lè tú ẹbọ sí ni pé gẹ́gẹ́ bí mo ṣe sọ ó ní wípé nǹkan tá à ń fi àsìkò wálẹ̀ fún lápá mìíràn láti lè bá tún lè rí value náà ni ó ní wọ́n ń pè lẹ́bọ nǹkan tá à ń fi àsìkò wálẹ̀ fún ká lè bá a lè gba nǹkan result padà ó ní wọ́n ń pè ní sacrifice yẹ ẹbọ now báwo ni a ṣe lè tọ́ka sí nǹkan yẹn ẹ jẹ́ ká wo nǹkan tí gbogbo wa ń ṣe lójoojúmọ́ bí iṣẹ́ tá à ń ṣe so àwọn kan ló design system iṣẹ́ tá à ń ṣe so wọ́n dẹ̀ condemn wa ó ní iye hours tá gbọ́dọ̀ ṣe ó ní nǹkan tá gbọ́dọ̀ meet up gbogbo àwọn nǹkan tá máa ṣe gbogbo nǹkan tá wá ń ṣe yẹ láti ní pé à ń lọ bí iṣẹ́ à ń jí láàárọ̀ ṣe kinní kan tá à ń pa òfin gbogbo nǹkan yẹn mọ́ à ń ṣe sacrifice time wa knowledge wa ìyè ọpọlọ wa gbogbo nǹkan nípa wa là ń ṣe sacrifice fún kinní fún owó tá fẹ́ gbà so a ṣe sacrifice nílànà kan nìyẹn tẹ́ bá tó wá lọ gbé lọ sílànà ẹ̀sìn náà gẹ́gẹ́ bí àwọn kìrìsìtẹ́nì àwọn náà ń ṣe. arúbọ ìṣẹ́ nìyẹn tẹ́ bá ń ṣiṣẹ́ ẹ̀ ń rúbọ ìṣẹ́ ni because níjọ́ tẹ́ bá ti stop láti máa ṣiṣẹ́ níjọ́ yẹn ìṣẹ́ máa mú yín bí agbádá ni. bẹ́ẹ̀ni tó ní. so iṣẹ́ ṣíṣe ara ẹbọ rúrú ni ẹ̀ ń rúbọ ìṣẹ́ ẹ̀ continue bàbá mi Adélékè kẹ́pẹ́. ó ní mo fi ń break it down fún wọn àwọn èèyàn wa wọn wẹ́ so now ẹ jẹ́ ká lọ síbi ẹ̀sìn ká wá wò níbi bẹ̀yẹn náà kí ni báwo ni ẹbọ ṣe involve nínú ẹ̀sìn báwo ni tiẹ̀ náà ṣe wá ẹ jẹ́ ká wo nínú Christianity so wọ́n ní pé kí wọ́n ṣe nǹkan kan láti gba nǹkan kan which is value it is to àwọn nínú nǹkan tí wọ́n fẹ́ gbà nínú ayé yìí wọ́n sọ àwọn nǹkan kan pé tí wọ́n bá ń ṣe àdúrà so iṣẹ́ wọn tí wọ́n lè máa lọ déédéé so kí wọ́n lè máa live long so owó àwọn nǹkan tí wọ́n kó sínú ẹ̀ but láti jẹ́ kí nǹkan yẹn ṣeé ṣe wọ́n fún wọn ní standard ìyẹn ni ethic òfin bí wọ́n ṣe gbọ́dọ̀ ṣe nǹkan yẹn ìyẹn ni ẹbọ ìyẹn náà tó consist kí ni time wọn owó wọn gẹ́gẹ́ bí iṣẹ́ náà ṣe consist time wọn owó wọn àsìkò gbogbo ìyẹn náà ó gba gbogbo nǹkan yẹn lọ́wọ́ wọn gẹ́lẹ́bẹ̀ náà ni Christianity náà gbà yẹ ẹ̀sìn kan nìyẹn now ẹ wá tún wá wo Islam. ẹ̀yin jẹ́ bá pa tap ẹjọ́ kó má bàa yẹsà ń gbọ́ yín sà. ẹ bá tún wá wo inú Islam náà àwọn náà tún sọ pé bí Christianity ṣe gbé wá àwọn náà ní ọ̀run kan tí wọ́n lọ bọ̀ wọ́n ní àwọn èrè kan táwọn náà fẹ́ gbà láyé so bí kí àwọn náà lè tọ́jú ọmọ kan lè ṣe gbá kan lè ṣàwò ìyẹn nínú ayé yìí so láti lè yé kí wọ́n meet up pẹ̀lú standard yẹ àwọn náà ní láti ṣe ẹbọ níwọ̀nba kí ni nǹkan ẹbọ yẹ wọ́n ní ẹbọ tẹ́ fẹ́ rú yìí o wọ́n ní ó involve ìlànà 5 ìyẹn ni òpó Islam tẹ́ ẹ bá ti ṣe nǹkan tẹ́ ẹ ń anticipate fún ìtàwọn sọ pé ẹ máa rí àlùjànnà náà ni àti tán fẹ́ rí láyé bọ̀ nǹkan márààrún yẹ èmi tẹ̀ fẹ́ bá wọn là tán ni bọ̀ nǹkan márààrún yẹ gbọ́dọ̀ pé ìyẹn ni pé ìyẹn náà tún involve kí ni time wọn owó wọn ẹ̀mí wọn gbogbo nǹkan nípa wọn nìyẹn náà take so gẹ́lẹ́ bẹ́ẹ̀ nílé ayé yìí ṣe ń work tá a sì lè fi break gbogbo system ilé ayé yìí down tá a bá fẹ́ máa break ẹ̀ down lẹ́yọ kọ̀ọ̀kan tó kẹjẹ wá tẹ̀síwájú kí n break system kan down fún wa ká tún lè bá a rí báwo ni gbogbo wa all together ṣe ń ṣe sacrifice ti bóyá bí a lè dé kó make sense for example ẹ jẹ́ ká wo kí nǹkan fẹ́ lè parí torí àwọn tó fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ ká wo bí àwọn òyìnbó torí pé àwọn tí develop àwọn bàbá ti develop ẹ̀ nígbà tán rí bọ̀ àwọn èèyàn wá ti da gbogbo ẹ̀rú nísìn ẹ wo bí àwọn òyìnbó ṣe develop system ìdí tí mo fi ń sọ̀rọ̀ yìí ni pé mo fẹ́ kárí gbogbo nǹkan gẹ́gẹ́ bí mo sọ pé mo fẹ́ kárí gbogbo nǹkan bí geography torí pé everything has a basic ó ní nǹkan táwọn kan wò tí wọ́n tó bring out idea from it so idea ó ní nǹkan tí kọ́kọ́ ní foundation before ká idea tó wá máa gorí idea tó wá di nǹkan tó di huge concept tó hard fún àwọn èèyàn wa láti understand àti láti break now ìwá wo system àwọn òyìnbó ẹ jẹ́ ká wo system táwọn tí wọ́n fi ń ṣiṣẹ́ tí wọ́n fi ń grow economy wọn so níwọ̀nba ni màá kàn ra sọ all of them wọ́n jẹ́ kí wọ́n wà wípé they have to give to the system ìyẹn ni ẹbọ
and they have what to take from the system. Ìyẹn ni owó àtàwọn nǹkan enjoyment tó wà pẹ̀lú ẹ̀. Báwo wá ni wọ́n ṣe ń give to the system tí wọ́n fi ń ṣe ẹbọ tá à ń sọ yìí? Báwo ni wọ́n ṣe ń gba àsìkò ti tèmi àti tiwọn náà? Now wọ́n wá standardize everything, everybody ló ní iṣẹ́ tó ń ṣe. Ẹni tó fẹ́ ṣiṣẹ́ driver, ẹni tó fẹ́ ṣiṣẹ́ restaurant, ìyẹn ni àwọn tó ń ta ọjà nínú nǹkan téèyàn máa jẹ, aṣọ wíwọ̀, ẹni tó fẹ́ ṣiṣẹ́ àwọn tó ń tọ́jú àwọn ènìyàn, medical doctor and all of gbogbo iṣẹ́. Wọ́n wá fún everybody ní time láàrin 24 hours tí aago yẹn fi ń yí. Kò sí time kankan anybody ń sùn ní gbogbo wọn torí pé olúkálùkù ti ní time tó máa lọ sinmi. Now mọ́tò máa bẹ̀rẹ̀ iṣẹ́, for example máa bẹ̀rẹ̀ iṣẹ́ láago ìkànnì tó máa bẹ̀rẹ̀ iṣẹ́ láago 7, ẹni tó ṣe máa wa mọ́tò yẹ tó máa fi di alẹ́ ti wà. So ẹni tó máa wa mọ́tò yẹ ó ní láti jí ní time tí wọ́n fún. So láti lè jẹ́ kó jí ní time tó fẹ́ fún, kí ni reason tẹni tó fẹ́ wa mọ́tò yẹ fi fẹ́ jí? Ó fẹ́ ṣe sacrifice fún àwọn kan táwọn náà gbọ́dọ̀ débi iṣẹ́ láago 7, á jí láago 7, á dẹ̀ gbọ́dọ̀ dé bus station láago 7. Ẹni tó ń lọ láti ibi iṣẹ́ tiẹ̀ láago 7 tó ń wọ̀n ní mọ́tò, á ní láti dé bus station, wọ́n á gbé lọ sí ibi tó ti fẹ́ lọ ṣiṣẹ́. Kí ni reason náà gbọ́dọ̀ fi dé ibi tó ti fẹ́ lọ ṣiṣẹ́? Òun náà fẹ́ ṣe sacrifice fún àwọn tó náà fẹ́ lọ ṣe bóyá care fún ni àbáwọn tó fẹ́ lọ gún lábẹ́rẹ́. Òun náà gbọ́dọ̀ dé ibi bẹ̀ at that time. Now gbogbo wọn wá all over nínú system yẹ, gbogbo wọn jọ ń yí, anybody ò sún ní gbogbo wọn o. In tó bá ti parí tiẹ̀ kó gbálẹ̀ tiẹ̀ lọ kó lọ relax ní ẹlòmíì tẹ̀ máa take over from there. Now ẹjọ mo ní bẹ̀rẹ̀ o. ẹ ṣe sùúrù, ẹ jẹ́ break down system yẹ. That's why ẹ ní láti understand bí ẹ ṣe máa ń develop. A ní láti máa break àwọn kìíní down fún yẹn, gbogbo nǹkan ló yẹ kí gbogbo wa understand. So now àwọn nǹkan wọ̀nyí ni wọ́n ń ṣe. Now wá máa wò ó, ṣé àwọn kẹ́nìkan náà ti wà ní food stuff tó náà ń ta oúnjẹ ní restaurant títí àtẹni tó ń ta grocery stuff títí ẹ̀. Ṣé wá rí ẹni tó ṣe ń tibi iṣẹ́ bọ̀ àtẹni tó gun mọ́tò lọ láàárọ̀ yẹ, nígbà tó ń bá máa fi darí lálẹ́ tó ń fẹ́ darí ẹni dẹ̀ máa gba iṣẹ́ lọ́wọ́ ẹ̀ tó ń ṣẹ̀ṣẹ̀ ń jí lórí bẹ́ẹ̀dì ní alẹ́ yẹn tiẹ̀ ló ń ti sùn látàárọ̀ tẹ́lẹ̀ àti fàájì tó ti ṣe, so tó ń ṣẹ̀ṣẹ̀ tó máa gba iṣẹ́ lọ́wọ́ ẹ̀ ní alẹ́ yẹ. Òun tó ṣe òun pé sacrifice tí yẹ ti ṣe mọ́júmọ́ òun ló fi ṣiṣẹ́ dalẹ́. Now òun náà ó fẹ́ lọ relax títí ẹ̀, ẹnìkan tó ti ṣe tóun ti sùn tiẹ̀ tó ti ṣe gbogbo ẹ̀ tó ti ṣe fàájì tẹ̀ látàárọ̀, òun ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sacrifice títí ẹ̀ lálẹ́ di àárọ̀ ọjọ́ kejì tẹ́lómi tó máa fi take charge. Now ṣé wá rí bí gbogbo wọn ṣe wá pín ní ẹsẹẹsẹ yẹ, gbogbo wọn ṣe sacrifice one way or the other fún ìlọsíwájú àwọn ara wọn, fún skinny, fún system tí wọ́n build tí ó dẹ̀ gbọ́dọ̀ break. Now àwọn ní food stuff, kí ni reason táwọn gbọ́dọ̀ fi wà ní store at the time tí ó dẹ̀ gbọ́dọ̀ kùnà láti má dé store? Torí pé èmi tí mo lọ ṣiṣẹ́ látàárọ̀, they have to sacrifice their time láti open up, cause èmi ò sí níbi ibẹ̀ yẹn, mi ò lè máa ṣiṣẹ́ farm nítorí pé nǹkan tèmi náà ṣe àwọn náà benefit látara ẹ̀. So I have to go there to go and buy things for my own family àtàwọn ọmọ tí mo bí àtàwọn ìyàwó mi. So immediately táwọn bá fi lè sí níbi ibẹ̀ wọ́n ti break system yẹ. So sacrifice tí wọ́n táwọn ò ṣe yẹ ó máa affect the entire system, máa wà break down. So nǹkan tí wọ́n ń pè ní sacrifice is a very broad concept. Ṣé ti yé yín? So mo kàn wo tí wọ́n tẹ̀ ń sọ àwọn kékeré kan. So sacrifice tẹ̀ ń pè ní ẹbọ beginning ẹ̀ ó ní bàbá wa Sura UNICEF ṣe àlàyé yẹ. Ẹ jẹ́ kí n kàn sọ last one. You have to give to the system. Bàbá ti délẹ̀ Olúwaṣẹ́gun, I will give máa fún yín 3 minutes láti lè sọ sí tán bá sọ so wọ́n á lè dá yín lóhùn papọ̀ pẹ̀lú èké. À ń gbọ́ yín sà. So ibi nǹkan tó pilẹ̀ rẹ̀ ni wọ́n ti sọ fún yín láyàyè yẹn ní kúkúrú èdè, but now concept yẹn ó ti wà huge ju bí wọ́n ṣe sọ yẹ, ó ti wà huge ju bẹ́ẹ̀ lọ. System yẹn àwọn yẹn ti learn from it, because you have to give to the kí náà máa ń pè nature. You take from nature and you give back to the nature. Ni bí life ṣe rí nìyẹn. So everything is just a system. I need nǹkan láti fi ṣe nǹkan kan ni. So sacrifice ni tẹ́ bá ti gbé igi tẹ́ wò yẹ òun náà níṣẹ́ tó ń ṣe. Tẹ́ bá ti gbé gbogbo ẹ̀ tán there is no way we will survive the atmosphere. Kò ṣeé ṣe. So gbogbo nǹkan sacrifice tó ń ṣiṣẹ́ gbogbo olúkálùkù jọ ń ṣiṣẹ́ fúnra wọn ni. So it's just a system. So bó ṣe jẹ́ nìyẹn. ṣe máa nílò òyìnbó tó máa ní bọ́n ṣe ń gégi wọ́n gbìn ní òde. Olúwaṣẹ́gun ó yẹ ló 3 minutes kẹ́ fi sọ̀rọ̀ lórí. bàbá ètò láyé ẹni sùúrù ẹjọ́ kí bàbá Ṣẹ́gun tó sọ̀rọ̀ ẹ jẹ́ fi kan kékeré kún ọ̀rọ̀ tí bàbá Adélékè sọ yẹn. ẹ jẹ́ kí wọ́n béèrè question èmi mo fẹ́ béèrè question wọ́n máa béèrè bàbá ẹni sùúrù mò ń bọ̀. Àwọn náà fẹ́ sáré fi nǹkan kan kún ni ẹ̀kan jẹ́ kan sáré fi ẹ jẹ́ kí wọ́n béèrè question yẹn ẹ má jẹ́ kí ètò yìí ó dá. bàbá wáyé padà ẹ jẹ́ fi kún ká fi yanjú rẹ̀ àwọn táwọn yẹn gbádùn wá sáyẹn jẹ́ kọ́lá wá sáré fi kún. Ó yá à ń gbọ́ yín sà. Tẹ níbi ti spirituality tí Ṣẹ́gun tẹnumọ́ nípa ẹbọ tán sọ pé tá à ń rú tá a bá tepo sílẹ̀ kankan ṣe ní níbẹ̀ yẹn àwọn irúnmọlẹ̀ wa wọn làwọn là ń rúbọ fún
mọ bí tí question wọn lọ. Àwọn ọmọlẹ̀ wa tá a ń rúbọ fún yìí à ń invoke energy wọn nítorí pé tá a bá rúbọ sógun ó ní bí Ògún ṣe jẹ́ bí Elédùmarè mo ṣe fi ránṣẹ́ fún wa. So ọ̀tọ̀ dẹ̀ ní òrìṣà ọ̀tọ̀ dẹ̀ ní irúnmọlẹ̀. So tá a bá ń rú ẹbọ tá a bá wá lọ rúbọ fógun o ẹnìkan lè wá kó mọ ọmọ ìṣe bí Ògún kọjọ mọ ìdílé Ògún kọ náà já lágbára kó mọ forúkọ rẹ̀ bóyá wá lọ ìlú kan ìlú yẹn ó dá sílẹ̀ ó ṣe dáadáa ń bẹ kó wọn mọ nípa ìlú yìí o Ògún ni wọ́n bọ́ ń bẹ kó yẹ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kó jẹ́ Ògún kò mí pé Ògún irúnmọlẹ̀ yẹn tó kọ́ wá yẹn táwọn Elédùmarè ní kó rọ̀ wá kó wá gbélé ayé dúró kì í ṣe pé òun ni. So tó máa fẹ́ bọ Ògún wọ́n máa bọ Ògún irúnmọlẹ̀ yẹn òun ni wọ́n ń bọ. So tá bá yẹn invoke energy Ògún nítorí pé Ògún jẹ́ ó la ọ̀nà táwọn bàbá wa fẹ́ sọ̀rọ̀ wá ní olùlànà òun ló lànà wá fún àwọn ọ̀dà irúnmọlẹ̀ tó rọ̀ wá. So tẹ́ni bá ẹ̀ wá fẹ́ rìnrìn àjò wá ní Ògún lólùlànà o lọ bọ Ògún o kó lè bá ẹ̀ sọ lọ kó lè bá ẹ̀ sọ padà. So ìdí nìyẹn tí wọ́n bá lọ bá Èṣù yípa lọ bọ Èṣù nítorí pé Èṣù jẹ́ kíni ó jẹ́ consent pé tí wọ́n fẹ́ ṣe nǹkan kan gbogbo nǹkan tí wọ́n bá ṣe láyé yìí Èṣù náà ló máa ń ṣe kíni ló máa ń ṣe ẹ̀san rẹ̀ fún. So kí n lè bá a ṣe nǹkan yẹn ní right way ìyá lọ bọ Èṣù yípa nǹkan tí mo fẹ́ ṣe yìí o kó lè bá a láṣeyọrí ń bẹ̀ kó lè bá a rí ṣe. Sọ̀rọ̀ mi yé yín. So in terms of spirituality tá a bá bọ àwọn irúnmọlẹ̀ wa energy wọn irúnmọlẹ̀ kọ̀ọ̀kan nǹkan tó ń ṣe yẹn la máa bọ láti máa bèrè wọn púpọ̀ wọn tó wa sọ́nà torí pé àwọn gangan ńlá mọ̀ àwọn yẹn Olódùmarè rán sí wa. So kò sẹ́ni tó máa gbolé Olódùmarè kò dẹ́ni tó dẹ̀ ń bọ Olódùmarè kò sẹ́ni tó máa kọ́tọ́ fi ń bọ Olódùmarè ṣùgbọ́n àwọn tí irúnmọlẹ̀ rán sí wa yẹn àwọn tó Olódùmarè rán sí wa yẹn àwọn yẹn la máa lọ bá tó di pé tí ọmọ bá ń sunkún gan ọmọ yẹn lọ sunkún nìsín kọ́ lọ bẹ́ni tí ọmọ rí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ni ó lọ bá. Bẹ́ẹ̀ náà làwa náà ń ṣe kíni la fi ń lọ rú ẹbọ sí àwọn irúnmọlẹ̀ torí àwọn yẹn la mọ̀. So àwọn wọn wá ní ọ̀tọ̀ọ̀tọ̀ wọn tó jẹ́ pé ó ní energy kọ̀ọ̀kan tá a máa invoke láti ara wọn. So tí a bá ń bẹ̀bẹ̀ fún ọgbọ́n ìmọ̀ àtòyé nísìn ayé lọ bè lọ́wọ́ ìwọ fún Ọ̀rúnmìlà kí nǹkan tó gbà tó wí fún ọmọ yìí ní ọgbọ́n ìmọ̀ àtòyé nítorí gbogbo alamọ̀pọ̀ Ọ̀rúnmìlà ó ní olóṣèkínní ó ní ìmọ̀ ó dẹ̀ ní ọgbọ́n. So bẹ́ẹ̀ láti bá ṣe máa gẹ́ẹ̀tì energy àwọn irúnmọlẹ̀ wa nìyẹn. So nǹkan ogun wọn dẹ̀ ni wọ́n dẹ̀ ní òkè pọ̀rí wọn ìgbà tí wọ́n rọ̀ wá gbogbo wọ́n ní òkè pọ̀rí wọ́n ń bo òkè pọ̀rí ara wọn. So òkè pọ̀rí yẹn ìlànà náà náwó sí. Nítorí ẹ tó fẹ́ bẹ̀rẹ̀ yẹn ṣe mọ̀ pé inú ilé lẹ́yìn wa ó yá ẹ ní Olúṣẹ́gun you have 5 minutes bóyá ìbéèrè ni àbí nǹkan kan àwọn àbádélébè bàbá ẹ̀dá ogun wà ń bí bàbá ṣe òrìṣà so láti lè dáhùn kó tó di pápá white náà ló táì mọ́ ó yá ń gbọ́ yín. ẹ ṣe rí ní ilẹ̀ Yorùbá ó yani lẹ́nu pé bí ẹ ṣe ń rí bíráǹdì àwọn àṣà wa yìí ó sì dáa náà wọn kálukú náà àwọn òyìnbó náà máa ń gbé àṣà tiwọn náà ga. Síwájú àkókò yìí gbogbo wa náà la mọ̀ wípé ẹbọ lalẹ̀ wù ní ilẹ̀ Yorùbá púpọ̀. Àwọn ìlú kọ̀ọ̀kan ló ní àwọn òrìṣà tí wọ́n ń bọ àti àwọn tí wọ́n ń jẹ́ tí wọ́n ń gbé nǹkan fún. Wọ́n ní gbígbé ẹbọ ní rògbé ni àìbọ ẹbọ kò lè rí ìyàn bó ṣe wọ́n sá máa ń lò báwọn. So ìyẹn ni pé tí wọ́n bá ti individual wọ́n máa ń rúbọ sí àwọn òrìṣà yẹn náà ni àbí sí àwọn tí wọ́n jẹ́ alálẹ̀ ilẹ̀ tí wọ́n bá sì ń lòdì sí. So gbogbo àwọn nǹkan wọ̀nyí gbogbo àwọn alálẹ̀ àtoríṣiríṣi èèwọ̀ àtoríṣiríṣi àwọn oríṣiríṣi táwọn èèyàn ti kọsẹ̀ náà ní bẹ bó ṣe wà ní àwọn ìlú míì náà ló ń bẹ nílẹ̀ Yorùbá. Tí a bá wá dòní táwọn kan bá ń sọ pé àwọn irúnmọlẹ̀ wa àwọn kinní kan wà bí ẹni wípé bóyá a ò tiẹ̀ kọsẹ̀ lára wọn rí tàbí pé bóyá bí ẹni pé bóyá ìlú kọ̀ọ̀kan ò ní ewu tó ń bẹ lábẹ́ tiẹ̀ ẹ rí pé àwọn ìlú kan wà tó jẹ́ pé wọ́n máa ń gbé eégún àwọn ìlú kan wà tó jẹ́ pé tí wọ́n ní òòlù àwọn ìlú kan wà tó jẹ́ pé oríṣiríṣi ni wọ́n máa ń ṣe láyé àtijọ́ àwọn kan ti parẹ́ ṣé béèrè ok ẹ jẹ́ kán lo táìmù wọn bàbá àwọn kan ti parẹ́ àwọn kan ò sí ìgbà tó fún mi 5 minutes ẹ jẹ́ kí n lo minute mi àwọn kan ò sí. So nírú ìsìn yìí tá a wà ní ìsìn yìí ìbéèrè tí mi bá kọ́kọ́ béèrè lọ́wọ́ wọn ni pé ṣé ó tún lẹ́tọ̀ọ́ ká tún máa rúbọ fún àwọn òrìṣà kankan mọ́ ní ìsìn àti pé sáwọn èèyàn ń rú àti pé tí wọ́n mọ bá ṣe ń rú ìyẹn ní ìbá béèrè ṣùgbọ́n ẹ jẹ́ kí n kọ́kọ́ kẹ́ tí wọ́n explain ọ̀rọ̀ mi délẹ̀délẹ̀. So inú ìrúbọ yẹn wọ́n máa ń fi bẹ̀bẹ̀ ìgbà mi bá tẹ́lẹ̀ mi bá ní ìṣòro wọ́n jọ pé kó lọ rú ẹbọ títí dòní àwọn èèyàn sì tún máa ń rú ẹbọ tí wọ́n bá sọ pé bóyá wọ́n fẹ́ kú kan wọ́n nìkan fi ré ikú kúrò lórí wọn oríṣiríṣi wọ́n sì believe pé oríṣiríṣi àwọn ẹ̀mí náà ni wọ́n ń gba àwọn ẹbọ náà lọ́wọ́ wọn. Ṣùgbọ́n tí question tèmi wá jáwàá fi mọ́ sọ pé ṣé wọ́n mọ ẹni tí wọ́n ń rúbọ sí kò
kò sẹ́ni tó mọ̀ gbogbo wọn sá mọ̀ pé àwọn sáà ń rúbọ sí àwọn ẹ̀mí àìmọ́ lábala tí wọ́n bá ti lè pè é tí wọ́n rò pé ó lè ràn wọ́n lọ́wọ́. bàbá mi ètò láyé ẹ mú túmọ̀ yìí mo ti sọ fún yín bàbá lẹ́kẹ̀jì sọ̀rọ̀ pé ká bá white man sọ̀rọ̀ eléyìí kótókótó ní ọmọ sọ. ẹ jẹ́ kí n correct nǹkan kan Mr. Cherry ní platform bí tá a wà yìí ibi yóò ṣe ibi tí wọ́n ti ń ṣe competition àbí ibi tẹ́ máa ń lọ tẹ́ ń ṣe debate rárá o. àlàyé ni mò ń sọ. ẹ máa gbọ́ ẹni sùúrù náà ẹ ṣáà ní sùúrù ẹni sùúrù ṣe rí ẹni tó bá fẹ́ bá wa sọ̀rọ̀ ń bì ó máa sọ̀rọ̀ lórí n tó o bá mọ̀ nípa ẹ̀ n tó o bá mọ̀ nípa ẹ̀ ló lè sọ̀rọ̀ lélẹ̀ ẹni sùúrù Olúwaṣẹ́gun n tó o bá mọ̀ nípa ẹ̀ torí níbí báyìí n ta fi operate níbí báyìí ní ìjìnlẹ̀ ìmọ̀ ìjìnlẹ̀ ọpọlọ tó o bá mọ̀ nípa ẹ̀ ṣe rí ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn èmi gan tí mi lọ jìdòjìdò inú ẹ̀ gan mọ̀ pé n tẹ́ ń sọ yẹn kò correct it's like pé ẹ mọ̀ nípa nǹkan yẹn tó bá Christian ni intẹ́ ẹ̀ bá mọ̀ nípa ẹ̀ ìbéèrè lẹ́ máa béèrè intẹ́ ẹ̀ bá mọ̀ nípa ẹ̀ tí ò ṣe professional yín ìbéèrè lẹ́ máa béèrè oyè ẹ̀ nídìí láti máa wá fẹnu tánìṣì kìíní yẹn with ignorance kò dá èmi ò gbà yẹn wọlé ń bí báyìí. bàbá ètò láyé àgbo Ṣẹ́gun ti sá tipẹ́tipẹ́ ẹwájú rọ̀ tá a sọ kalẹ̀ kọ́ akọ́kọ́ kan bẹ́ẹ̀. ìbéèrè mi wá nìyí Mr. Ṣẹ́gun ẹ béèrè béèrè yín ìbéèrè mi wá nìyí ṣé láyé òde òní tó tún yẹ ká tó máa rúbọ fún àwọn òrìṣà tí wọ́n ń dààmú àwọn bàbá wa ń gbà tá a wà. ìwọ náà lọ máa ń sọ pé pápá bẹ́ẹ̀ náà tó bá ti délé tó lójú bẹ́ẹ̀ ni bàbá ẹ̀kọ́ máa lẹ̀kọ́ mọ́. bàbá wa àdúgbò la ṣe lè máa. ẹjọ ẹni sùúrù ẹ jẹ́ kó dáhùn yẹn náà Amadélèké ẹ dáhùn béèrè yẹn sà. ìtẹ́ ẹ̀ bá mọ̀ ń pa ẹ̀ ìbéèrè ni kẹ́ béèrè ẹ ní láti ìṣẹ̀ máa tọwọ́ bọ ntẹ́ ẹ̀ bá mọ̀ ń pa ẹ̀. bàbá ètò láyé ẹni sùúrù sẹ́wà mọ́ Ṣẹ́gun ni nǹkan tẹ́ ẹ sọ fún mi pé ìgbà tó béèrè yẹn ẹ máa gbọ́ ìgbà tó béèrè yẹn wípé ṣé ó yẹ ká tún mọ rúbọ fáwọn ọ̀run mọ́lẹ̀ wa tí bàbá tiẹ̀ bá ti kú òkúta ni kò mọ jẹ̀mọ́ lórí sọ̀rọ̀ mi yé yín àwọn bàbá tiwa sá nìyẹn àwọn ọ̀run mọ́lẹ̀ wa la mọ̀. so the thing ni pé a gbọ́dọ̀ nísìn Christianity ni ọ tiẹ̀ bá ti kú kó lọ́ọ́ máa jẹ òkúta mọ́. àbí Christianity ni ọ ò rúbọ ò sí nǹkan kan ṣẹlẹ̀ sí ọ àwọn orúmọlẹ̀ yóò pẹ̀ wọ́pọ̀ orúbọ fáwọn àwa gangan nítorí nǹkan tán ṣe fún wa ṣé báwọn kan lọ nísìn àwọn kan ló fún ọ ní àgbo tó mú gbọ̀dún ilẹ̀ tuntun gba èké ṣé àwọn tó fún lágbo ilẹ̀ tuntun yẹn ibi kan kọ́ wọ́n ti rí tán ti mọ̀ àwọn kan wọ́n kọ́ ní tẹ̀lé èdè tó ń sọ tó fi ya odi kọ́ mọ́ rìn káàkiri bí ewúrẹ́ ṣé báwọn kan lọ́kọ́ sọ èdè yẹn so àwọn ìyẹn tó bá yẹ lẹ́ni bíbọ ká yẹ ká máa ṣe ìjùbà fún wọn tó bàbá ti tiẹ̀ tó bá ti kú lọ́mọ ìjòkó mọ́ lórí so wèrè ń jó Olúṣẹ́gun àwọn kọ̀ọ̀kan náà kúrò ètò Olúṣẹ́gun tó ń jẹ yẹn thank you àwọn kọ̀ọ̀kan náà kúrò ètò Olúṣẹ́gun tó ń jẹ. Afa White thank you Afa White ẹ gbé you have 3 minutes ẹ gbọ́n sókè. irọ́ o 3 minutes báwo ládùúgbò sùúrù. no àìtí mọbi tẹ́yìn fẹ́ yà sí ni àìmọbi tẹ́yìn fẹ́ yà sí ni ló jẹ́ ká sì fún yín 3 minutes ṣe bẹ́ẹ̀ yàgbọ́n 5 minutes ló yíwọ́ yẹn. bàbá ètò láyé ẹni kí wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí tá à ń sọ yẹn kí ká bẹ̀rẹ̀ láti bẹ̀ ẹ má jẹ́ fún wọn sáà. sọ lórí tọ́pìkì wa ni kíkálukú sọ̀rọ̀ lélẹ̀ tá a bá rí èèyàn tó wá fẹ́ sọ̀rọ̀ lórí lórí tẹ́ ẹ bá sọ I will give you 5 minutes. tọrọ wọn náà bá ti wá mu ìyẹn fa ipọn wọn ni. ṣé nìyẹn lè gbélé ayé láì rúbọ so ẹgbọ́n sókè 5 minutes. àìtúmọ̀ repeat ẹ̀ mọ́ mo ti wà ń bíbà yí láti ilẹ̀ ẹ ṣeun sá wọn kí gbogbo ẹ. kí ló ń ṣe nẹ́tíwọ̀kì ancestors ó yá à ń gbọ́ yín. ẹ má jà fi òjò ká fi wí òjò ọ̀tọ̀ọ̀tọ̀ ni bàtà yàtọ̀ sí bàtà kò papọ̀ mọ́ra wọn ṣòkòtò yàtọ̀ sí ṣòkòtò kò jọra wọn nílẹ̀ Yorùbá tí wọ́n bá ní kí ẹ̀yìn ó lọ rúbọ ẹnu ó ní ohun tó túmọ̀ sí o ẹbọ tí wọ́n ń sọ yìí kọ́ ni gbogbo ọ̀nà tá à ń gbà sọ̀rọ̀ ipẹ́ ni tí bá ń jẹun ń rúbọ ni ẹni tí bá ń ṣiṣẹ́ irúbọ ọ̀ṣẹ́ ni ẹbọ tí wọ́n sọ kọ́ nìyẹn ẹbọ tí wọ́n sọ kọ́ nìyẹn ẹni tí wọ́n ní kó lọ rúbọ ẹnu ó jẹ́ asọ̀rọ̀sọgbótò tí ò sọ̀rọ̀ kan tí kì í sọ àtọ̀rọ̀ yìí tó bá sọ ló ti kàgbákò ni wọ́n ní kó lọ rúbọ ẹnu kó sẹnu ẹ̀ lẹ́ẹ̀kan kó dákẹ́ wọ́n ní kó dákẹ́ òun ni wọ́n ń pè ní rúbọ ẹnu ṣe wá rí ohun tí wọ́n fi ń sọ pé bọ gẹ́gẹ́ la fẹ́ sọ̀rọ̀ nípẹ̀ ohun tí wọ́n ń pè lẹ́bọ
kí ni wọ́n ń pè lẹ́bọ gangan? Àwọn kan ní àwọn muslim, àwa muslim à ń ṣẹbọ. Ẹni tó wà ní Saudi, a gbà pé Saudi nípìnlẹ̀ wa, Kaaba ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ìpìlẹ̀ àwọn muslim àbí. A describe àwa muslim, a dẹ̀ describe Kaaba sí mọ́sálásí tiwa tá a fi ń forí kanlẹ̀. Tó bá sọ pé bọ ni, kò yí ọ lójú, ó sọ pé bọ ni. Ẹni tó ní Ògún nílé tí ń bọ Ògún, tó wá kúrò níbi tí wọ́n ti bí, tó Ògún lé wọn wà, tó wá ṣèrìn àjò lọ, tí ò bá kó irin jọ ipò òun fẹ́ bọ̀gún, kò lè dúró lára ògiri kó sọ pé òun fẹ́ mọ bọ̀gún o. Ẹni tó fẹ́ bọ Ọbàtálá tí ń bẹ ń lé wọn, ohun tí wọ́n gbé sílé wọn gangan ní jẹ́ Ọbàtálá, kò lè lọ ìrìn àjò. Bàbá ẹ máa ń pa ẹ kò bẹ́ẹ̀. Ní interrupt yín gbà tẹ́ ń sọ̀rọ̀. Ẹ ti ń sàṣe ni. No. Ẹ ti ń sọ blunder ni. Blunder. Ẹ rí pé mo ní sí méjì bàbá ti lọ táìmù wọn pé ẹ máa lo báyìí. Mi ti ẹ fẹ́ dá sáwọn ọ̀rọ̀. Bọ̀ tí a bá ti sọ̀rọ̀ ètò láyé ẹ ní sùúrù. Ètò láyé mo fi fá bẹ́yìn, mo fi Elédùmarè bẹ̀yìn. Téèyàn bá ti wà ní platform tó máa ti ń sọ̀rọ̀, tẹ́ ẹ bá ti mọ nípa nǹkan tẹ́ ẹ ń sọ yẹn, àwa tá a mọ̀ ń pa rẹ̀ a máa da yín lọ, a máa pọ̀ sí that is àwọn tó ń the gbọ́ wa. point níbí báyìí ó yá kí lẹ fẹ́ béèrè lọ́wọ́ mi ní ètò tó bá gbà lọ ó gbọ́dọ̀ gbọ́ àbọ̀. kí lẹ fẹ́ béèrè lọ́wọ́ mi ní ẹjọ́ torí sọ náà kí tó bá mọ̀ ń pa ẹ̀ ìbéèrè ni kò béèrè ní péjì eléyìí we are talking with wisdom. Ẹ rí i pé tọ́pìkì tá à ń gbé wá ní tó bá ti mọ̀ ń pa ẹ̀ wá béèrè ni ẹjọ́. ìbéèrè kọ́ lèmi lè béèrè, tí wọ́n bá béèrè lọ́wọ́ tèmi ló kù. Ọ̀rọ̀ tí mò ń sọ mọ́ ilé wa ń sọ yẹn wọ́n ní kò correct. bọ̀bọ̀ yìí ó wà ignorant tó tẹ̀ tó wà ẹ lo táìmù ẹ jẹ́ kán lo ẹ lo 2 minutes tó kù à ń gbọ́. tó bá tún sọ fálásì kan bẹ̀yàn àbàdà dúró ó lè wá àwa táwọn bí àwa tọpọlọ wá pé ó lè wá tẹ̀ mí lọ́pọ̀lọ́. ẹ jọ ẹ fi yá mi ẹ jẹ́ kán lo 2 minutes yẹn tó ẹ wà béèrè àwọn béèrè lọ́wọ́ wọn tẹ́ ẹ bá ti wọ́n tó bá ti sọ fálásì ẹ̀ àbàdà dúró ni. ètò láyé ká lè gbà kéèyàn máa sọ̀rọ̀ tí nǹkan tí ọmọ ń sọ náà ọ̀tọ̀ nìkan tí ń ṣe ìsọ̀tọ̀ nípa. Ẹ̀yin sọ̀rọ̀ mi ò, èmi fẹ́ já lọ́rọ̀ yín, wọ́n sọ pé kí n dúró nínà. White Father ẹ sọ̀rọ̀ lórí tọ́pìkì yìí láì wọnú ibi tẹ́ ẹ mọ̀, ibi tẹ́ ẹ wọ̀ lọ ẹ wọ́n lẹ̀ mọ̀ náà bẹ̀. Ọ̀nà ibi tí mo wọ̀ lọ yẹn mo mọ̀ dáadáa, ẹni tó bá fẹ́ béèrè lọ́wọ́ mi. Ó dá ẹni sùúrù bàbá Adélékè ẹ béèrè lọ́wọ́ wọn kẹ́ ẹ mọ̀ bóyá mọ̀ náà bẹ̀ àbọ̀mọ̀ tó sàbọ̀mọ̀. Ẹni tí ò wẹ́ ṣé irin tí wọ́n kó sílẹ̀ ẹ má lo wẹ́ tẹ bá fẹ́ béèrè wọn. Ṣé irin tí wọ́n kó sílẹ̀ ní Ògún tí wọ́n ń bọ? Tí wọ́n bá ń bọ Ògún nílẹ̀ Yorùbá, kí ni wọ́n kó kalẹ̀? Ṣé irin tí wọ́n kó sílẹ̀ ní Ògún tí wọ́n ń bọ? Ìbéèrè mi nìyẹn. Àlẹ́ mi béèrè lọ́wọ́ yín pé ṣẹ́rí kí wọ́n àmọ́ kọ́tà ń sọ. Wọ́n ní ṣé irin tán kó sílẹ̀ yẹn gangan lògún? Àfà White ẹ dáhùn bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ ni. Ẹ mọ̀ ń tẹ̀ ń sọ. Ọmọ tí mo ń sọ. Mọ́dẹ̀lẹ̀ mú kó fẹ́ ẹni sùúrù bàbá wa bàbá ètò láyé tí bá gbé ẹni lárùn ọpọlọ. Gbogbo ilé ẹ má bínú, ìbéèrè tẹ ká béèrè ni pé tẹ̀síbí ọwọ́ wọn gan sóhun gangan làálà. Kò é sóhun làálà. Báwo lẹ ṣe máa wá sọ pé irin tán kó sílẹ̀ gangan lògún? Ohun tèmi wá ń sọ fún yín nìyẹn, ohun tẹ́ ẹ mọ̀, ohun tí wọn ò mọ̀ dáadáa. Ìdẹnilélẹ̀ àmọ́. Ìbéèrè náà bí léèrè. Ẹni tí wọ́n fẹ́ bọ̀gún, ṣé èrè ni wọ́n gbé kalẹ̀ ni? Ṣé irin tán kó sílẹ̀ yẹn gangan lògún Àfà White? Kí lẹ sọ? Ṣé irin tán kó sílẹ̀ yẹn gangan lògún? Àní tí wọ́n bá fẹ́ bọ̀gún, kí la máa ń rí níbẹ̀ níbi tí wọ́n ti ń bọ̀gún? Ṣé tẹ́ bá fẹ́ kírun Allah tí wọ́n ń lo tẹ̀sùbà, ṣé tẹ̀sùbà yẹn gangan làlá? Ohun tí mò ń sọ fún yín. Ìbéèrè ló yẹ kó béèrè. O béèrè. Ó yẹ kẹ́ béèrè àfà nìyí náà. O béèrè òun ṣe àtàmọ̀. O béèrè ọ̀rọ̀. Wọ́n lábẹ̀rẹ̀ ọ̀nà kì í ṣìnà. King Adé ẹ farabalẹ̀. Ẹ lè wọlé kẹ̀kẹ́ sọ̀rọ̀ just ẹ̀rín King Adé ti wà níbẹ̀ ti pẹ́. Ó wà ignorantly arrogant. Mo hate àwọn èèyàn. Èmi wà ignorantly arrogant. Àfà White. Àlọ́ à ń sọ̀rọ̀ nípa wọ́n ní sẹ́yìn lè gbélé ayé kò ní mọ̀. Ó tún ní ìgbéraga. Ìṣẹ̀ kó yẹ kó béèrè kákọ́. Ẹni ẹ̀bọ ni. Ó ní ìgbéraga. Bàbá ẹ̀dá ẹja ṣe báyìí. Àfà White. Nínú Islam ṣẹbọ wà ń bẹ àbí òsì? Torí Mùsùlùmí ẹ wá rẹ kò ṣẹbọ nínú Islam. Bẹ́ẹ̀ni. Ok.
ẹni sùúrù ẹ ti béèrè question one ẹ jẹ́ kí mi ní o béèrè question ẹ jẹ́ kí mi ní o béèrè question one ẹ jẹ́ kí mi ní o no sir ètò láyé aníkẹ́ ẹ farabalẹ̀ àjọ wa ń bí ni ẹni sùúrù ẹ wá represent Islam ni ẹ farabalẹ̀. tẹ bá ti béèrè question ẹyọkẹ́ lọ́wọ́ mi tí mo bá ti dá yín lóhùn ẹ jẹ́ kí mi ní o béèrè question ẹyọkẹ́ lọ́wọ́ yín kẹ́ dá mi lóhùn. ẹni ẹ wà béèrè nípa Islam ni nínú Islam ẹbọ wà ń bẹ àbí ò ṣẹbọ nínú Islam. èmi sọ pé kò ṣẹbọ nínú Islam accepted kí lẹ́yìn rí tẹ́mi sọ pé ẹbọ ń bẹ bẹ́ẹ̀. ẹran tí gbogbo mùsùlùmí ń pa lọ́jọ́ ọdún ẹran kí ni. no ẹ lè béèrè lọ́wọ́ mi. no kò ìbéèrè very simple. no sẹ́rí ìbéèrè yàtọ̀ sí challenge ìbéèrè yàtọ̀ sí challenge ẹ ti ń challenge ẹran mi tí nìyẹn. gbogbo mùsùlùmí ń pa ẹran kí ni ṣé mo pé ẹbọ gangan ni tọ́pìkì wa good ẹbọ ni àfàdé ni ẹran tí gbogbo mùsùlùmí ń pa ẹran kí ni. àní ẹ ti béèrè question lọ́wọ́ mi yé pé ẹ dá mi ẹbọ ń bẹ lóhùn nínú náà Islam ẹ máa gbọ́ mo ní kò ìbéèrè ṣẹbọ ẹyọ kan náà ló ṣe ń gùn yìí ẹni sùúrù mo béèrè pé ṣẹbọ wà ní Islam ní òsì mo wá ní Kò ṣẹbọ. ẹran tí gbogbo mùsùlùmí ń pa níjọ́ ọdún ẹran kí ni. ẹran iléyá ni ẹran tá a fi ń dúpẹ́ ni. kí ló ń jẹ́ ẹran léyá kí ló Ẹran bẹ̀rẹ̀ tá a kí fi ló ń kí ló kí dúpẹ́. ní ìpìlẹ̀ ẹran léyá yẹn sọ fún wa ká gbọ́. táwọn dúpẹ́ fún mo ti béèrè question lọ́wọ́ mi ẹ máa ń lọ pẹ̀lú flow táwọn dúpẹ́ fún. ẹ Ọlọ́run là ń dúpẹ́ fún náà. kí ni kéwù yóò kújọ dàrú fẹ́mi àti yín? kí ni ìpìlẹ̀ ẹran nígbà tí Ábúráhámù kí ni Allah sọ pé kábúráhámù ò ṣe nípìlẹ̀. kí lẹ sọ. kí ni Allah sọ pé kábúráhámù ṣe nípìlẹ̀ tó bí ọ̀rọ̀ ẹran yẹn kí ni Allah sọ pé kábúráhámù ṣe. Allah sọ pé kó fi ọmọ ẹ̀ jọ́sìn fóun. jọ́sìn kó fi jọ́sìn fún jọ́sìn àbí rúbọ bí tó wà nínú Kùránì àfa wa ìṣẹ́yìn jọ́sìn àbí rúbọ ẹni sùúrù jọ́sìn ìjọ́sìn yàtọ̀ sí rúbọ. ẹjọ ṣẹrí mo fẹ́ kàn ṣẹ̀sìn kúrò mo láìkì bí ètò láyé ṣe ń ba lọ yẹn jọ tó lọ ẹ jẹ́ kó ra máa ba lọ bẹ́ẹ̀ yẹn jọ. mọ sọ̀rọ̀ ẹ̀sìn bíbá yìí ìwọ ló máa ṣẹ̀sìn kúrò ẹni sùúrù ẹ máa gbọ́ white àbá white má sọ fún mi pé mi fẹ́ ṣẹ̀sìn ẹni sùúrù ìgbà tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ dá wọn lákẹ́ ẹ má wọrí ṣe bí wọ́n sọ̀rọ̀ wọ́n mú tù ní nà ẹni sùúrù sà ẹni sùúrù no ètò láyé ẹni sùúrù ẹ mọ̀ pé àtijọ́ mọ́ra ti pẹ́. àbá white ẹ má bínú sẹ wọ́n wá sọ̀rọ̀ fún mi ẹ jẹ́ kí n fi wọn lé sí wọn. bàbá ẹ̀dá ti ní kẹ́ ẹ má bínú gbogbo kọ́kọ́ lẹ máa fèsì fún wọ́n ti bẹ̀rẹ̀ fèsì ní ẹ̀rọ ti bẹ̀yìn nìyẹn ó ti tán. bínú ẹ má bínú àfa wa. ẹja kọ̀ntínú ẹ má bínú èmi kan mò ń gbádùn yín. tó ṣètò láyé ìbéèrè tèmi náà tó máa bẹ̀rẹ̀ ẹni sùúrù a ṣe máa lọ ẹ máa gbọ́ ẹni sùúrù kí ni wọ́n ń pè ní ẹbọ. ẹbọ ni ìrúbọ fún nǹkan kan oye bóyá by authority àbí by which bóyá ó ń wùyàn wípé mo dẹ̀ nídìí nǹkan jẹ́ kí n ṣe ìrúbọ láti lè gba nǹkan yìí so àbí kó jẹ́ by authority irú ìtí Allah fún Ábúráhámù wípé kí ni o fi ọmọ ẹrú bọ fún mi authority nìyẹn you know now ìtẹ́mi wá ń béèrè ni pé kí ni Allah sọ pé kí Ibrahim fọmọ ẹ̀ ṣe nínú Kùránì. nínú Kùránì ó ní fọmọ ẹ̀ jọ́sìn ni kò ní fi rúbọ. jọ́sìn àbí rúbọ. irọ́ tẹ bá ní ìwé. Adeleke ẹgbẹ́ verse yẹn síta nù báyìí. bàbá wa yìí bàbá Adeleke ẹgbẹ́ bá wa gbé verse. Adeleke ẹgbẹ́ Quran yẹn síta. àwọn tó ń wò wá ń bíbà yìí pọ̀. bàbá ìtòláyé ṣẹ̀mọ̀ wípé bàbá ìtòláyé ṣẹ̀mọ̀ pé ní ṣe. obìnrin yìí ló fẹ́ bá mi sọ̀rọ̀ ni. rárá ẹ má wọrí àbá white ẹ fọkàn balẹ̀ kò sí. bàbá ìtòláyé ṣẹ̀mọ̀ pé question yìí ni mo. ó máa dùn mí ẹ máa sọ fún mi pé kí n dákẹ́. bàbá ìtòláyé èmi nọ́mbà wí sí na àbá white ẹ ṣáà ní sùúrù. bàbá ìtòláyé ṣẹ̀mọ̀ pé question yìí ni mo bèrè lọ́wọ́. onímọ̀ tó àṣẹṣọ́ ti bọ́ sọ̀rọ̀ ìwé onímọ̀ tó àti Kùránì. bàbá ìtòláyé ṣẹ̀mọ̀ pé question yìí ni mo bèrè lọ́wọ́. láfikún tèmi wọ́n ń fi ẹbọ tó rí ọmọ tí ò sún wọn ṣe ni. ìjọ ní sùúrù ẹ jẹ́ kó jẹ́ ọkọ̀ kan náà ẹ jẹ́ kó ní. àwọn ọ̀kẹ́ ti sọ̀rọ̀ pípa yìí wọ́n ní téèyàn bá ń jẹun ẹ jẹ́ ní sùúrù ẹni sùúrù téèyàn bá ń ṣe kíní kéèyàn. ẹ máa gbọ́ ẹni tó sọ̀rọ̀ ẹ máa gbọ́ àfa white ẹni tó sọ̀rọ̀ ìbéèrè ló yẹ kẹ́ ẹ bi ẹni yẹn léèrè pé kí lẹ mí bá tíyàn bá ń jẹ èèyàn orúbọ ní kí ṣe pé máa condemn ẹ kọ́kọ́ jẹ́ kó ṣàlàyé tẹnu ẹ̀ àṣẹ́gbọ̀n kí lẹ sọ màá ń gbọ́ yín. mo wí pé lọ́dọ̀ ọba. ẹni sùúrù àfa white ẹni sùúrù ancestors à ń gbọ́ yín mà kí lẹ wí. ṣé mo wí pé question yìí ni mo. màmí ancestors ó jẹ ní sùúrù yàrá ancestors ẹjẹ àwọn fẹẹ gbọ́ ẹjẹ ní sùúrù ẹjẹ ẹyin èèyàn ẹjọ ẹ bá power tap ẹjọ now
ẹ̀yà wa sensors àbáwá ìtẹ́nìtù ìyá wa sensors ó yẹ sọ̀rọ̀ yín ká tó ka Kùránì ẹ̀. Ọláyé ṣe mọ̀ pé àáfà tí wọ́n wá sọ́dọ̀ ọba Solomon yẹn ṣe mọ̀ pé this same question ni mo bi wọ́n tèmi àti wọ́n sọ̀rọ̀ lé lórí for 30 minutes tó jẹ́ pé the same thing tí àáfà yìí tí wọ́n sọ ni pé níṣe ni wọ́n fi jọjọ́ sìn ipe ṣe rántí question yẹn tí ẹ rántí àáfà tèmi àti ẹjọ́ sọ̀rọ̀ ni ṣe mọ̀ pé bó ṣe rántí gbogbo nǹkan tó sọ lọ́jọ́ yẹn náà gbogbo ilé ṣe rántí nǹkan tá àáfà yẹn sọ. bẹ́ẹ̀ni now àáfà White ó yẹ bá wa ka kínní kẹ́ ẹ yọ jáde fún wa níbi tó ti sọ̀rọ̀ jọ́sìn bíbá ìsà torí ẹ̀yin lẹ kílẹ̀mù no ẹ̀yin náà lẹ kà náà èmi ti sọ pé ẹ̀dẹ̀ ti gbé kúrò ajá yìí náà ṣe bá fa lẹ́yìn ẹ lead wa now as a fact no ẹ̀yin ni ká lead wa now kéwù yìí no alẹ́yìn ni kẹ́ ẹ kà á kémi wa yọ fún yín ẹ bá gbé ẹjẹ ní sùúrù lẹ́ẹ̀kan sí kátó kábàásì ọ̀dà kátó kábàásì ẹni sùúrù kátó kábàásì àfà White kátó kábàásì èyí tẹ́ bá ti gbé jáde lọ́dọ̀ tí ẹ kà á kémi náà gbé tọ̀dọ̀ mi jáde àfà White kátó kábàásì yìí kí ni Allah sọ pé kí Ibrahim fi ọmọ ẹ̀ ṣe. Ó ní kó fi jọ́sìn fóun níṣẹ́. Ó ní kó fi jọ́sìn fóun. Kò sí wàhálà lẹ́rìí nǹkan tẹ́ sọ yẹn. Ẹgbẹ́ kura yín jáde kẹkà fún wa. Ẹgbẹ́ tí wàá kúrò ẹgbẹ́ wọ sí bíkìrì. Ẹ̀rí nǹkan tó sọ yẹn kọ́ fún wa. Ẹ̀dá ètò láyé ẹ fún wa lẹ́rìí mi ò bá yín sọ̀rọ̀ ẹ fún wa lẹ́rìí nǹkan tẹ́ sọ́ọ̀sì. Ẹni ìjọsìn ó yẹ ẹ̀dẹ̀ ló wà ní kúrò ní ẹ̀sìn fún wa ní ẹ̀sìn wa. Ọ̀rọ̀ oníjọ yéra wa ẹni sùúrù ètò láyé àfà White ṣé ẹlẹ́rìí fún ọ̀rọ̀ tẹ̀sánṣì ẹ̀ àbí ká gbé Kùránì jáde. àní ẹni tí wọ́n bá ṣe nǹkan téèyàn fi ń wá nǹkan tó sọnù òun ni wọ́n ń pè tó bẹ̀. bàbá wa Amadélékè ẹ gbé kinní yẹn jáde kí ẹ kà á fún wa kí gbogbo lè gbọ́ ntí kinní yẹn ni pé kàn ṣe mẹ́ta. ètò láyé ẹ bá máa ṣe mistake o tẹ́ bá ti gbé Kùránì jáde fáwọn àfà gbọ́dọ̀ ka Kùránì tí wọ́n ti ka Kùránì ẹ̀ já wọn bọ́ ẹ káwọn èèyàn máa kọ́ ọgbọ́n lára wa ká máa ṣètò lọ. gẹ́gẹ́ bíi pé fídì tí wọ́n nìyẹn ìtorí àwọn ló yẹ ká máa kà fídì tí yín nìyẹn náà àṣàfà. màá ṣe ká wọ́n bá ti lè kà á kí wọ́n sọ̀kalẹ̀ náà wọ́n ti kílẹ̀mù òfin wa ní kí wọ́n fún alẹ́ rí. eléyìí mi mo lè sọ̀kalẹ̀ náà. ẹ sọ̀kalẹ̀ tẹ́lẹ̀ ti lè ka Kùránì. bàbá Amadélékè ẹ gbé Kùránì yẹn síbi screen sà. àfà White ẹ jọ. mi disrespect yín láti bàtà àtijọ́ sọ̀rọ̀ mi báyìí o ò lè jù mí lọ. àfà ka Kùránì kò sọ̀kalẹ̀ that's a fact. ètò láyé àwọn tí mo bá pàdé ní àfà White ẹgbẹ́ ọ̀kọ̀tẹ́ mọ̀rọ̀ sọ mo dẹ̀ mọ̀rọ̀ dá sí ẹ máa gbọ́ ẹni sùúrù àwọn mùsùlùmí pọ̀ ẹ̀yin lọ́lọ́gbọ́n ẹni sùúrù ètò láyé ẹni sùúrù gbogbo wa lọ́lọ́gbọ́n bí ẹ farabalẹ̀. no ètò láyé níjọ́ tí mo ti wá báyìí mo bínú tó báyìí rí mo bínú rí. àníjẹ ẹni sùúrù ẹni sùúrù àfà White ẹni sùúrù ẹni sùúrù ṣẹ́rí ẹ rí i pé immediately tí a sọ̀rọ̀ Abrahamu yìí torí pé nínú ayé lónìí Abrahamu gangan ló ń dá wàhálà alẹ̀ nínú ayé. bí báwo sà. good tá a bá ń sọ̀rọ̀ Christianity lénìí the source Abrahamu yìí náà ni o tá a bá ń sọ̀rọ̀ Islam the source Abrahamu yìí náà ni o tá a bá ń sọ̀rọ̀ Judaism the source Abrahamu yìí náà ni oye gbogbo yín pàdé ní family house lọ́dọ̀ Abrahamu yẹn gangan ṣó ṣe bọ àbí ò ṣe bọ a ní ìdí ẹ so ẹ̀yin tí wàá kílèmù wípé kò ṣe bọ wípé n tó ṣe ni pé ó ṣèjọsìn ni pé ìjọsìn ni Allah sọ pé kó fọmọ ẹ̀ ṣe àbí bẹ́ẹ̀ kọ́ lẹ wíṣà. ló mọ̀ bẹ́ sọmọ ẹ̀ lọ́rùn ìjọsìn nìyẹn ó mọ̀ bẹ́ sọmọ ẹ̀ lọ́rùn. bàbá ẹ̀sùn níbi tẹ́ ẹ wà yẹn tó bá jọ pé ẹ̀yin lẹ́fẹ̀ẹ́ bá mi sọ̀rọ̀ kẹ́ bá mi sọ̀rọ̀ àgbàlagbà kò gbọ́dọ̀ bá ṣe àgbàlagbà ó bọ̀wọ̀ ọmọ kékeré ní owó àgbà ni níjọ́ tágbà ò bá ti bọ̀wọ̀ ọmọ kékeré mọ́ ọmọ kékeré máa rí fín ọmọ yóò bá ní mí tó yanjú ẹni pé nígbà tẹ́tù láyé sọ̀rọ̀ ọmọ dákẹ́ mo mọ̀ pé wọ́n fẹ́ sọ̀rọ̀ ọgbọ́n ni ẹ tún jálù tẹ́yìn náà bá fẹ́ sọ̀rọ̀ ẹgbọ́n ẹ ọ̀hún ti fẹ́ sọ̀rọ̀. ẹ máa gbọ́ àfà White ẹ máa gbọ́ ṣe rí gbogbo àwọn bàbá ẹ̀dá yìí bàbá àṣeyọrìṣà ìyá wa ancestors yìí gbogbo àwọn wọ̀nyí náà ni kálukú ń sọ̀rọ̀ ọgbọ́n jáde oyè ṣùgbọ́n nǹkan kan tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká mọ̀ ni pé tó bá débi fact ẹ jẹ́ ká mú fact jáde fáwọn èèyàn. ok téèyàn bá wá rí fact wọ́n wá ń lọ lọ́rùn papọ̀ ńkọ́ ṣé fact nìyẹn. ẹni sùúrù sà ṣe mọ̀ pé lílọ́ lọ́rùn yẹn sà ṣe mọ̀ pé ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ sà. èmi kọ́ wọ́n béèrè èmi mo dá sí tò ètò tí mo lè dá sí. kí ni yóò bá sacrifice sà.
kí ni Yorùbá ìgbà tí sacrifice ẹ bẹ̀rẹ̀ ètò ìgbà tẹ́ ẹ bẹ̀rẹ̀ ètò ṣẹ́ ń gbọ́ ẹni ètò yí pé ìjẹ́ yẹn lè gbé ayé láì rúbọ wọ́n ń sọ̀rọ̀ ẹbọ ẹnu rúrú wọ́n ń sọ̀rọ̀ ẹbọ oúnjẹ jíjẹ wọ́n ń sọ̀rọ̀ ẹbọ ọṣẹ ètò dẹ́kàn mi wọ́n ní ẹni sùúrù sá àwọn èèyàn mi kan ti débi báyìí mo lè fẹ́ kí wọ́n mọ nǹkan tó ṣẹlẹ̀ mi kàn jiyàn lórí ìkan tẹ́mi bá dẹ̀ fẹ́ báyẹn debate ó ní bí mo ṣe lè debate pẹ̀lú ẹ̀. debate kọ́lá ń ṣe bí amúfàtì jáde ni. no ètò láyé mi iṣẹ́ wa platform yìí o ẹ má change ẹ̀ mọ́ mi lọ́wọ́ o mi iṣẹ́ wa platform yìí o èmi àti ẹ̀ẹ́dẹ́jọ́ pàdé mi disrespect yín rí o. ẹ jẹ́ ká kábàásì yàfa white ṣé ká kábàásì ẹ má bí ẹ jẹ́ ká kábàásì. èmi wà pẹ̀lú yín sẹ́mi ilé ní bò mo fẹ́ lọ èmi wà pẹ̀lú yín. ẹ jẹ́ ká kábàásì yìí ẹ má jẹ́ kí fóònù yìí ti fẹ́ àfa ẹ fẹ́ sá lọ fóònù yìí ti fẹ́ kú àfa white. no mo ti wà nínú mọ́tò. takunla àfa ẹni sùúrù. no fóònù yìí fẹ́ kú mo wà nínú mọ́tò mo wá charge ni. ok ẹ ṣe ó yá kó torí time àwọn èèyàn ká má waste time àwọn èèyàn jọ now àfa white ẹ claim fún wa wípé Abrahamu ò rúbọ good Abrahamu tẹ wá ní òrúbọ yẹn oyè ẹ wá já kábàásì yìí ṣé máa kà fún àfa white ẹ má lọ o ṣé ti ń tẹ ó dàbí pé ẹ̀sìn bíbá ìmọ̀ bẹ́ẹ̀ yẹn o. ok ṣé máa kábàásì fún àfa white. ó yá mo wà àfa white ẹ̀ ń dá wa dó mo ní ṣe kábàásì fún wa ṣèbí fásitì tẹ́ ń rìn fáàsì ní tẹ́ ń pè ní pé Abrahamu ṣe religion pé religion ló ṣàbí kì í ṣe fásitì eléyìí. ẹ ó yẹ ká náà ẹ ká kẹ́tù náà. ok ẹ já wò ó ní fàlàmọ́ bàlágà máa wú sáàyù nígbà tí ọ̀dọ́kùnrin rẹ̀ ẹmùtì ọ̀rẹ́dà wípé ẹ kò wọn látọ̀dọ̀ yín tó di pé ó di tó bàlágà oye kọ́là yáàbù náà yà Abrahamu ní mo pè wọ ọmọ mi ìní àrà fílímù náà mi mo rí lójú àlá àní àsìbáwúkà pé mò ń fọ̀bẹ du ọlọ́run fanzurima tààrà oye ǹjẹ́ kí ni ìwọ náà rí sí ti mo rí òun kọ́là yá àbátí ó ní ìwọ bàbá mi Abrahamu mọ ìfún alúmọ́tù mọ́rù ẹ ṣe ń tán bá payín láṣẹ sátẹ̀jídù ní ẹ tó rí mi inṣàlá bàlá àbáfẹ́ mínà sọ̀bìrì nínú ẹni tí ò ní sùúrù tí ò ní bá yín jàǹpátá. ẹjọ́ ẹni sùúrù náà ẹjọ́ níbí báyìí ẹ jẹ́ kí a tẹ̀síwájú ọ̀rọ̀ yẹn sì kù lẹ́yìn sà. ok kí wọ́n ti kùránì yẹn lò. ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ lélẹ̀ ẹja tẹ̀síwájú. níbo lẹ ti rẹ bọ́ ń bẹ́ sà. ẹja ní sùúrù ṣebí àlá ò tí sọ̀rọ̀ rárá ẹja nìṣó ńlẹ̀ ẹjọ́ bá gbé sí 103 104 ẹ jẹ́ ká láà sọ̀rọ̀ náà. Abrahamu àtọmọ ẹ̀ náà sì jọ ń fọ̀rọ̀ jómi toru ọ̀rọ̀ báyìí aláàgangan ìsọ̀rọ̀. psychiatrist ètò láyé ẹ kú iṣẹ́ o èmi fẹ́ kí yín o iṣẹ́ psychiatrist ló ṣe báyìí. ṣé èèyàn lè gbénú ayé láì rúbọ tó kù wá nìyẹn o. ìgbà tó jọ pé kò láyé nìkan lẹ kí ẹ kí gbogbo àwọn akára ń gbé alábòsí nìyí. ó dáa so wọn tán máa ti gbé wá báyìí ó ní fàlàmọ́ asílàmọ́ wàtálẹ́ á lìlìjà bìínà oye ibi tá a wá ń lọ gangan ní ó ní nígbà tí àwọn méjèèjì gbà tábráàmù ti ṣetán ó ti rẹ́dì láti ọ̀nà láìfù ọmọ tọmọ náà dẹ̀ ti rẹ́dì láti kú oye wàtálẹ́ á lìlìjà bìínà báyìí ni ìrúbọ Ábúráhámù wá tẹ̀lé oye tó bá dàrú mọ́ ẹ lọ́wọ́ ẹ̀yin Amadélékè ẹ bá wa kẹ òyìnbó yẹn kí wọ́n bá wa tú bóyá màmí àṣẹsọ àgbàbàwọ̀ ẹ̀dá òyìnbó kọ́lá ní ẹ̀ka wàlẹ́ olódo ni ọmọ nǹkan kan ẹ̀ka ọ̀gá nǹkan wà láyé abáwọ̀ ẹ̀jẹ̀ kúrò ní ọ̀gá nǹkan wà láyé olódo òpònú ni ọmọ nǹkan dẹ̀ tún sọ pé ó mà kí wọ́n ṣe ń bí. bóyá Abdul Muaza ọ̀gbẹ́ni sọwọ ọmọ nǹkan ọkà ló ń ká ọ̀gbẹ́ni sọjọ arákùnrin ẹ̀kọ́ là ń lò bíbá yìí tó bá mọ̀ pé wọn ò kọ́ ẹlẹ́kọ̀ọ́ láti lé yín
ẹ má máa send the request now knowledge là ń lò ń bí we are using knowledge ẹ̀kọ́ là ń lò ń bí ẹ pé kọ́ máa ṣe kéde kọ́ máa ṣe ní yamayama ṣé ẹni tó àfa white ṣé ẹni tó bá sókè yẹn ṣó represent Islam. ẹ má bínú ẹ̀yin náà má bínú. bàbá Adeleke ẹ̀sán tí wọ́n sọ ń bẹ̀ yẹn ẹ̀sán tí wọ́n sọ ń bẹ̀ yẹn kí náà wí ń bẹ̀ yẹn. alẹ́ ti tún ní Yorùbá ilẹ̀ ẹ̀tún kékeré tún tún ní Yorùbá ẹ wá ní kí wọ́n kà ní English. àfa white